Ọ̀dájú ni arákùnrin Gbadé ní inú sinimá Ìkúnlẹ̀ yìí o. Kò tiẹ̀ bẹ̀rù ìkúnlẹ̀ abiyamọ pẹ̀lú ìbídùn èyí tí wọ́n mú sí ọ̀dọ̀. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Múfì tí a fẹ́ máa ṣe review ẹ̀ fún wa ní èní ni Ìkúnlẹ̀. Múfì tí actor Jídé Àwòbọ́nà tí wọ́n produce tí ó dẹ̀ wà ní orí Jídé Àwòbọ́nà TV ní orí YouTube. Sinimá náà jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí èèyàn wa ti mọ̀ pé ní orí ìkànnì yìí movie review òun ni a máa ń ṣe tí a dẹ̀ máa ń mú àwọn movie tí wọ́n dùn púpọ̀ tí wọ́n dẹ̀ kọ́ni ní ẹ̀kọ́ tí a máa ń mú wá sí etí ẹ̀yin olólùfẹ́ wa. Lẹ́ni Ìkúnlẹ̀ ni a fẹ́ máa ṣe review ẹ̀. Fún àwa tí a ti wo Ìkúnlẹ̀, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú movie náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Fún àwa tí a dẹ̀ ti wo Ìkúnlẹ̀, ẹ jẹ́ ká lọ wò ó ní orí Jídé Àwòbọ́nà TV ní orí YouTube. Sinimá náà kọ́ni lẹ́kọ̀ọ́ púpọ̀ púpọ̀. Irú èèyàn wo ni Gbadé jẹ́ gan-an? Orí nǹkan tó fẹ́ ni ó fẹ́, kò tilẹ̀ fẹ́ mọ nǹkan tí ó fẹ́ ti ẹ̀yìn ẹ̀ jáde. Àti sí Wúràọlá, ẹ̀yin ò rò bí mo ṣe rò ó. Ó dàbí pé àmọ̀ràn tí Gbadé mú wá láti ilẹ̀ ni Wúràọlá kò ti fi taratara gba ti àmọ̀ràn náà. Àmọ́ torí pé òun wò pé òun nílò ọmọ náà, òun ni ó fi lẹ ìdí àpòpọ̀ pẹ̀lú Gbadé. Àti sí ìbídùn, ṣé kí ó farabalẹ̀ kó fẹ́ chief tí ìyá rẹ̀ fi fún gangan? Ṣé kò wá pé ju inú ìgbèkùn tí ó lọ kí orí ara rẹ̀ bọ̀ lọ? Àti wípé ẹ rí pé Wúràọlá èèyàn gidi ni Wúràọlá jẹ́ torí nǹkan tí ìbídùn ṣe fún yẹn kò yẹ kí ó ṣe ṣíjú àánú wò lẹ́ẹ̀kan. Àmọ́ torí pé Wúràọlá ń wo ti ìkúnlẹ̀ abiyamọ mọ́ ìbídùn lára. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review nígbàkúùgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A ti gbà ládùúrà pé ojú, etí àti ọwọ́ èyí tí ẹ ń lò láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà wọn ò ní díbàjẹ́ láṣẹ Elédùmarè.